èyí làwọn ohun tí yẹ kí o mọ̀ nípa Sọun ti Ogbomọṣọ tuntun. Ìdílé Ọláoyè ni wọ́n ti bí ọmọọba Afọlábí Gándé lọ́jọ́ 23 oṣù kẹjọ ọdún 1961. Bàbá tó bí du ìtẹ́ Sọun lọ́dún 1940 ṣùgbọ́n àwọn afọbajẹ kò gbà. Ọdún 1982 ló kẹ́kọ̀ọ́ gboyè nínú èdè òyìnbó ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Yunifásítì Ilé-Ifẹ̀. Ó sì tún kẹ́kọ̀ọ́ gboyè nínú ìmọ̀ ìbáṣepọ̀ àwọn òṣìṣẹ́ ní University of Ibadan lọ́dún 1987. Òun ni olùdásílẹ̀ àti aláṣẹ Peculiar People Management and Human Resources Consulting Companies tí ó wà lórílẹ̀‐èdè Nàìjíríà àti United States of America. Ọmọọba Ọláoyè ni alága Quest Oil and Gas. Ó wà lára àwọn tí wọ́n dá Touchmark Savings and Loan àti Dynamis Finance Company sílẹ̀. Olùdáṣẹ́sílẹ̀ ni ọmọọba yìí, ó sì ti lo nǹkan bíi 30 ọdún gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run nínú ìjọ Redeemed Christian Church of God. Onírúurú àmì ẹ̀yẹ ló ti gbà lórílẹ̀‐èdè Nàìjíríà àti lókè òkun. Ó sì ti ṣe ọ̀pọ̀ iṣẹ́ ìdàgbàsókè sínú ìlú rẹ̀. Ó ti rin ìrìn àjò lọ sí orílẹ̀‐èdè tó tó 75 nílẹ̀ Europe, Asia, Australia, Pacific Island, Africa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ní ìyàwó tóun náà jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, ó sì bímọ 2. Medinat Adésóyè ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.